gbogbo àfà tó bá rí bẹ́ẹ̀ tó bá jó ń jìbìtì àfà má bàa ṣe níjọ́ wọn bá kó àǹkọ́fù sí lọ́wọ́ wọ́n wà délé ọ̀rẹ́ rẹ̀ náà wà lóhùn àti lágbájá ni wọ́n jọ ń ṣe. wàlálì sọ́kàsá olùmọ̀ọ́lùjáhà. aláburú ó lé ní àmàkàdá olùmọ̀ọ́lùjáhà wọ́n bá ti jẹ owó ńláńlá tán òun ni wọ́n máa fi ra yìí wọ́n wà ní òun ni Ọlọ́run gbà fún lásìkò yìí wọ́n lásìkò ẹ̀ lọ́wọ́ àsìkò rẹ̀ tó wà ní njọ́ tí ọba ṣe rí ibú náà àsìkò ẹ̀ náà lè rí ibú wọn jẹ ó ti yé ẹni wọ́n bá ń jẹ́rú ẹ lérí ibú bẹ́ẹ̀ ẹ má bàa ṣe ó di méjì. wàlá mutakabir. Number 1 lasta akha su'in wala nashqa. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون حبيب الملايين ركن الصفا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ní orúkọ Ọlọ́run gayatul farah takadu an tamna'ani anil kalam. حياكم الله. ولا أريد أن أطول الأوقات لأن الواجبات أكثر من الأوقات فإن كانت لك حاجة مهمة فأوجس في قضائها. oni ó ní jẹ́ kí a tún máa ṣe ceremony ṣáájú a máa ṣe ceremony ṣáájú kí ọkọ àti ìyàwó tó wọlé tọra wọn òun là ń pè wàlímà sẹ̀ríà sì ni ọ̀kan nù sàhábà tí ó fẹ́yàwó fẹ́yàwó ń gbọ́ fẹ́yàwó ni wọ́n bá ń sọ pé lágbájá máa ṣèyàwó ní òní lágbájá máa fẹ́yàwó lónìí Ànábì ni wá wọ́n lọ fẹ́yàwó níbẹ̀ ni ẹ sọ igi oníbẹ̀ ni wá pé àwọn èèyàn kí wọ́n jẹun Ànábì ní sọ tí wọlé tọ́ lóhùn ẹ̀ wọlé Ànábì ní àwòlém wàlá òbí ṣáàtì. sallallahu alayhi wa sallam. wọ́n rà bọ́ ntọ́fà sábàbù wòrú di àdìsí yẹn nu. bí ọ̀rọ̀ bá ti wá pọ̀ báyìí a máa fẹ́ da làákàyè rú àmọ́ tí Ọlọ́run bá ṣe akilu ní akilu selim bí ọ̀rọ̀ bá ṣe ń pọ̀ náà ni ó máa fi máa bi tí òun náà lọ. Maulana al-Khatibul Mufawwa kama qala Royd wa al-Lawsa'iyul Abkariyul Alma'i الذي شابه مولانا الشيخ آدم في حركاته وتكلمه رضي الله تعالى عنه. bí ọba ma Sheikh Adam lánàá tó bá rí bàbá wa ọlọ́kọ́ Sheikh Abdul Wasih Ashakawi bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀dọ̀ Sheikh Adam ni èmi lọ ẹ̀tún á jọ bàbá gan ní wajihan kọ́lọ̀ mọ́sá jẹ́ kí á rí yín pẹ́. Amen. ẹ̀tún wá dá ẹni salamatu sodor èyí tí ó jásí wípé ọ̀wọ́n lọ́dọ̀ àwọn àfa Ànábì wa Muhammad ní budala sallallahu alayhi wa sallam. la yadkhuluna aljanna bisolati wa zakati wa dhiyam walakin yadkhuluna aljanna bisalamati sodor. ẹ ti wá sọ̀rọ̀ ẹ ti ṣe wá sí afawa tọkọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan afawa adùnmá wá síjáde mbẹ bẹ́ẹ̀ la afawa tí wọ́n sọ̀rọ̀ gbẹ̀yìn almintik wá síjáde mbẹ afawa tọkọrin yìí wá síjáde afawa kéwúlérè Ọlọ́run ọsọ àlékún dáadáa rẹ̀ ọmọ alubarika níbẹ̀ tí rí wọn ó fẹ́ràn àwọn ẹni rẹ̀ púpọ̀ èèyàn ní ma ṣe bó ti ń ṣe yìí kó má ma dáa fún gbogbo oru yín báyìí tí ń bá ń kọrin tó bá fi gbéraga kún tí ń ṣe àwọn àjẹlé wọn kókóbá àwọn olókóbá rẹ̀ kọ́ máa ń lè blame àwọn ará ilé pé wọn ò jẹ́ ọ́ dáa fún òun léyìí ọmọ yìí dáa púpọ̀ ní kéwúlérè yìí
ọlọ́run ó jí ọ̀gá sí jù báyìí lọ. Amen. ó yìí sẹ̀sẹ̀ wọ́n ẹsẹ̀ fún mọ́tò ni Lexus méjì ni ọmọ máa jókòó máa gbádùn lọ. Allahumma amen. a tún wá gbádùn àwíyé ọmọ àwíyé yẹn ash-sha'ir al-muflik kama qala ra'id ọ nílà akáyè púpọ̀ ní àwíyé yẹn ọmọ yẹn dá gan ó nílà akáyè ó sì máa àpọ́nlé àwọn àgbàlagbà ìmọ̀ wa kọrin bí ìgbà tí Sauti ń kọrin ẹ gbọ́ Hayyakumullah. ń kọrin bí ìgbà tí Haji Sauti Arẹwà ń kọrin mo sì mọ̀ pé àwọn tóun náà lẹ́nu pé mo fẹ́ jọ ẹ wo ni tí àfa ń play lẹ́ẹ̀kan tí àfa Àrísẹ́kọ́lá ń play lẹ́ẹ̀kan yẹn mo ti wá ronú lọ ńgbà tí orin ń jìnnà lọ mo jókòó mo wá rí wípé kò sí ń tá a lè fún àwíyé tó bá yẹ pé bá ń bẹ́yìn àyìn ni mi bá fún lákọ̀bù náà àmọ́ kí n máa fún nísìnyí bí ọba wa kó sì máa mà látòní minal yawm nusami'i labida suara bẹ́ẹ̀ bá lọ wo tarikh adab tẹ́ ẹ bá wo ìtàn labid ìyá ńlá wa Aisha orin tó hánú orin labid 1000 orin ni ìyàwó anabi haziri àmọ́ tí wọ́n ń kórin ọ̀dà bóni ọba wa dá ni ìyàwó anabi ó ṣe wá ara òun 1000 wọ́n á takò yín wọn pé òrí bẹ́ẹ̀. Hayyakumullah. bọ́ba yìí takò eléyìí ajẹ́ òun ni ó tú àṣírí rẹ̀ pé ajẹ́ pé kọ́ńbọ́ọ̀dù ìyàwó rẹ̀ ní ń wò kò wò tíra 1000 orin ìyá ńlá Aisha lọ́ha òun lọ́kàn ala kullu shay'in ma khala Allah batil. Wa kullu na'imin la mahalata zailun. Labidu ye muhadram ni aasha fil jahiliya wal islam. Ó ti yé ìgbà tí ń bẹ lásìrù jahili ló ti kọ orin yẹn lànàbí fi ń sọ wípé asidaku kawulin qalaha asidaku kawulin qalaha sha'ir qawla labid. Allah. Bọ́lọ́hun tí Labidu sọ pé ala kullu shay'in ma khala. Ma khala Allah batilun. Òun nìkan lórin tí ànábì mú lára olórin tó fi jẹ́rìí nǹkan. Ó mú orin ẹ̀bí ìgbà tí yẹn bá mú orin Barrister tó fi jẹ́rìí. Àbọ̀ mú orin Saheed Òṣùpá ó ti bọnu wáàsí. Ànábì náà mú orin Labidu ó fi ṣe wáàsí. Labidu yẹn wá ní ó ní àwọn mu'allaqat eléyìí mu'allaqat tọ̀hún. Labidu yẹn mo wá fi àwíyé yìí ṣe déédéé Labidu náà wọ́n máa jẹ́ Labidu Shu'ara ní asiru Labidu Saman kọ́ máa jẹ́ asiru tiwa yìí ẹ tá máa pín Labidu Shu'ara òun kálukú náà ó ti máa ma wípé inú gbogbo akọrin eléyìí ní Labid kọ́lọ́ mọ́sá àjẹ́ kí ọmọ náà ó ní àlùbáríkà. Amen. A kí àwọn bàbá wa ọlọ́kọ́lẹ̀ kan sí a kí àwọn bàbá wa àlùfáà wa àgbà kẹ́ ó gbé mi. Hafidhahullah. Ọlọ́mọsá àjẹ́ àríyìn pẹ́. Amen. A kí àlùfáà wa a kí I recognize the president the Major General Muhammad Lahadi. Àwọn náà níbi tá a wà tẹ́lẹ̀ kí Ọlọ́run tó ṣe yìí Ọlọ́run níjọ́ bàjẹ́. Amen. Ọlọ́run máa bẹ pẹ̀lú yín ní gbogbo wa. Lọ́tí àfa wa bọ́lọ̀ ń sọ̀rọ̀. A kí gbogbo yín mo kí gbogbo yín àlùfáà. Àfa wa Àrísẹ́kọ́lá àfa wa Kọ́nfàyẹ̀kùn àfa wa Gàmáwí. Gbogbo à ń tà ń pè ní ẹ̀ńtọ́rẹ́jì àwa ikọ̀ ọmọ ogun tọ́lọ́hún ní abẹ́ Sheikh Muhibbul Awliya. Hafidhahullah. Ìnífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run ó mú Sheikh Ahmada Mukhtaru dá ẹ̀ǹtí Ọlọ́run ní kí wọ́n dà yìí. A kí gbogbo ẹ̀yin jàmáà wa lápapọ̀. Àsìkò yín a kí yín pẹ̀lú ìfẹ́ tẹ̀ ní sí Ọlọ́run lára wa. Ọlọ́run ọmọ nífẹ̀ẹ́ yín jù báyìí lọ. Amen. Ọlá Muhammadu Rasulullah. Mo wá darí kíkí wọn àdó àwọn mùdírù wa tí Ọlọ́run fi oríire yìí ṣe ọ̀gángan wọn lónìí. Ọlọ́run sábà wà pẹ̀lú yín. Amen. Mo kí àwọn àlùfáà wa lápá àlàáfíà mi yà yín. Gbogbo ẹ̀yin àlùfáà mi ẹ dákun torí Ọlọ́run lidikil waqt. Bàbá wa Rọ̀yísù nìkọ́ bá yín lẹ́gbàá wa lálejò lónìí. Ọlọ́run wọlé àbálágége Ọlọ́run mọ́sàájì ẹ̀ máa wà dáadáa. Amen. Mo kí gbogbo ẹ̀yin jàmáà lọ́kùnrin. Mo kí ẹ̀yin ìyá lóbìnrin. Mo kí àwọn aya wa àgbà tí wọ́n bí àwọn àlùfáà. Mo sì kí ìyàwó àlùfáà wa olólùfẹ́ mi ọ̀rẹ́ mi ẹni mi èmi máa sọ wípé bọ́ ọba nífẹ̀ẹ́ yàn èmi yẹn fi ìfẹ́ pamọ́
lórí mi ìbá láìkì yẹn ń jẹ́ ọmọ pé láìkì òun èmi ìbá yẹn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tá àfa tá a bá ń jọ ń jà yìí ní dẹ́ta kí n kọ́ náwó sí èyí máa wo ni tó bá náwó yín gbé wa tí ọba ti na àtàkàbúrò indal mutakabirina wọn tún nínú ìbádà ló tún wà pẹ̀lú. Masha Allah. Ẹni bá ń gara sí ọ gara sí. ẹni ọba bẹ́ẹ̀ yẹn bá ti ń bọ̀ wá tó bá ti lejú gbójú pàdé ẹ̀ bọ́ bá sì ń le bọ́ bá ń ṣe ti ń ṣe báyìí wọ́n náà ṣe kó tó débẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ kọ́dà bọ́ bá má bẹ̀rẹ̀ mú nǹkan lójú ẹni tí ọ̀fẹ́ ọtí ń bọ̀ yọ wà ní kọ́dà ń bẹ̀rẹ̀ fún mi kọ́dà yẹn dá lóhùn wọ́n sì fẹ́ mú nǹkan ni. Ala kullu shay'in ma khala Allah batilun wa kullu na'imin la mahalata za'ilun. èèyàn gbọ́dọ̀ mo kí ẹ̀yin àlùfáà mi lọ́kàn kan ẹ̀dá kan ẹ má bínú nítorí Ọlọ́run èèyàn gbọ́dọ̀ má bẹ̀rẹ̀ mú nǹkan lójú ẹni tí ọ̀fẹ́ ẹni tí ọ̀fẹ́ ń bọ̀ wá ọ wá fẹ́ dọ́dọ̀ rẹ tán báyìí wá jábọ̀ wá fẹ́ mú má mú gbà ń jí ọ lọ torí wọ́n lè sáré yí àwọn kún wọn sáré wọn wà ní kọ́dà òun kúnlẹ̀ fún gbogbo kí èmi tí wàá ma kinní hùn ó ti yé báwọn àáfàá tí ọgbà tèmi kò ní dìjà lálùkìyàmà àsì ní wọná gbogbo àbá àti ń bára wá jà wọn láyà ní wọná ní wọná kò dín iná lọ́wọ́ ẹjẹ́ á máa jà lọ bẹ́ẹ̀ kò sí iná lérí ipá ń jà. ìwọ tó o bá ti gba tí a nù gbà tiẹ̀. orí wo ò lè máa bínú oore tọ́lọ̀ ń ṣe fẹ́mi kémi ọmọ àṣàdúrà kí tí ọ pẹ́ èmi ò ní ṣe bẹ́ẹ̀. kullu shay'in la mahalata za'ilun wa kullu na'imin la mahalata za'ilun. kẹ́ni kọ́ máa bú mi kọ́ ní àwọn ọmọ ajákùn àwọn báyìí lórí fún kémi àwọn ajáde ńjọ́ kejì kí wọ́n ní èmi ò ní bú ọ ẹ̀rù ń bọ̀ ọ́nù ẹ̀rù òsì bá èmi ó ti yé báwọn ọba yẹn pé ti ẹnu yìí ni tọ́lọ̀ ń fún wa yìí alhamdulillah. a ṣe owó rẹ̀ débi tí Ọlọ́run bá ní alẹ́ ẹni ọba pé inú wa ni. ayakumullah. àmọ́ àfàwà Sheikh Ahmadul Mukhtar. damallahu hayatahu. ẹni mi ni kìí ṣe pé mo rà á kọ́ ibi a sì ti pàdé ìwà ní Sheikh Ahmadul Mukhtar fi rà mí. damallahu hayatahu. mo sòróra ìmọ̀ sọ àwọn òde àwọn mawarid ìmọ̀ sọ wọ̀ ni mi kì í sí léwọ̀ ẹni tí bá di pé ọ̀fẹ́ bàbá lágége kọ́dà bí wọ́n bá di ojú mi téèyàn gbé mi tí ń bá bára mi ń bẹ̀ tí wọ́n sí aṣọ bí nǹkan mi bá bọ́ lẹ́yìn ní mu. ayakumullah. o ti lè bá mi lóde kankan á ní kọ́dà ó sì òde lọ ó sì òde jásí sí òde jásí rí gbogbo ibi tí ń bá lọ láyé mo gbọ́dọ̀ gbá pé ibi tí wọ́n ti fẹ́ bàbá mi ni ọmọ àlè lọ́mọ tí wọ́n fẹ́ bàbá rẹ̀ mi kan wà lè jókòó mbẹ́ wọn ò sì fẹ́ bàbá rẹ̀ mbẹ́. Sheikh Ahmadul Mukhtar àkọ́kọ́ pàdé lọ́dọ̀ alfa wa aburar lọ́dún náà tí wọ́n pè mí wá sí Sheikh Ahmadul Mukhtar wa ní ẹ sọ̀rọ̀ kí ó tó di wípé àbá tí ó ṣe wá sí àkọ́kọ́ ọjọ́ awwalul liqa iná nìyẹn ó ti yé ẹbí yẹn bá wá pàdé yẹn lákọ̀ọ́kọ́ nítorí bá ṣe fún ọ bọ́ bá padà ṣe nǹkan míì tí yóò dùn mọ́ tó bá yẹ pé dáadáa lọ́ bá kọ́ ṣe fún ọ lákọ̀ọ́kọ́ máa fi dáadáa yọ kàn án máa fi báláǹsì gbogbo ohun tó kù. hayakumullah. Sheikh Ahmadul Mukhtar wa ní ẹni táwọn èèyàn sì ń retí ọ̀rọ̀ lẹ́nu òun náà wọ́n wá gba máìkì lọ́wọ́ ní wá ìṣẹ́jú tẹ́ ẹ fún mi pé ń sọ̀rọ̀ ọgbọ̀n ìṣẹ́jú lẹ́nu ń fi sọ̀rọ̀ ọgbọ̀n ìṣẹ́jú ọ̀hún èmi wá ń Ọlọ́run wálé mi àti Wasih Atayese wa pàdé Sheikh Jaqmal nígbà wa pàdé lónìí tọ́já sí pé ẹni tá a pè pé ó ṣe wá sínú táìmù tí Sheikh Jaqmal wà fi ṣe wá sí lè má fẹ́ tó nǹkan mọ́ èmi wá mú 30 minutes mi ni mo fi kún bóyá 1 hour ni wọ́n lò ní kún ó lo ìṣẹ́jú tèmi pọ̀ mọ́ tiwọn wasalaamu aleykum wa rahmatulah wọ́n ṣe jùmọ̀ ìkìlẹ̀ nu wọ́n láfa yìí kọjá mo ní Ọlọ́run ò fi ìyà ọ̀rọ̀ jẹ ilé yìí ìyà ọ̀rọ̀ ní máa jẹ lómi ọgbọ́. hayakumullah. ìyà ọ̀rọ̀ wọ́n ní o kí àfa tí ó ṣe wá sí o tún wá bẹ̀rẹ̀ màkọ́lá o tún wá kọ́ màkọ́lá wa o ti yé Sheikh Ahmadul Mukhtar wa ṣe bẹ́ẹ̀ mo ní ẹni yìí ọ̀rọ̀ mi lónìí kọ́dà bí ẹ bá gbé mi jòkó yà yín kí n lo wákàtí 8 níyà yín inú ilé mi náà mọ̀ wá ọlọ́run ẹ máa wo tiwa mi o ti yé báwo tọ́lẹ̀ manage mi ni mo lè díẹ̀
ẹ sá máa manage mi lọ ẹ má wo tiwa mi ẹ sì má wo ti ṣe sí mi ẹ sá máa tọ́jú mi lọ báwọn náà. كل شيء ما خلا الله باطل وكل نعيم لا محالة زائل. ìran ìyá mẹ́fà ń bẹ má bá wọn ṣe. ولا تسامع خاص فتشقى ولا لص كساء المال جاء ولا متكبرا أو ذي بقدر ولا من بعد معصية تباها ولا من أحسن الأبوين حتى يضاهك زوجة يبغي رضاها وصاحب مؤمنا برا وفيا ويغشى في صداقتك لإلها ولا تسب أخا سوء فتزكى ولا لسوك ساء المال جاها ولا متكبرا أو سيب قدر ولا من بعد معصيته ولا من أحسن الأبوين حتى يضاهك زوجة يبغي رضاها فصاحب مؤمنا برا وفيا ويخشى في صداقتك لإلها لا تسحب àkọ́kọ́ ẹni tó gbọ́dọ̀ bá ṣe láyé. أخا سوء akha su'in ọmọ ya bú. لا تسحب أخا سوء má beleri bú àfa ṣe. لا تسحب أخا سوء má bá àfa òun kátàlí bú ṣe. لا تسحب أخا سوء wọ́n bá ti ní kátàlí bú yóò máa halẹ̀ mọ́ ni. لا تسحب أخا سوء má bá àfa káàfa gbogbo nǹkan ọwọ́ rẹ̀ láyé nǹkan aburú ni kò ní nǹkan rí ẹni tí ó bá ti ní nǹkan rí lọ́wọ́ má bá ṣọ̀rẹ́. لا تسحب أخا سوء bọ́ bá ti bá ẹni tí ó ní nǹkan rí ṣọ̀rẹ́ tọ́jà àfa àbú. فتسقى àfa yìí ó súnmẹ́gbẹ́ kan mo fẹ́ máa rí Sheikh Ahmadul Mukhtar. لا تسحب أخا سوء فتسقى àfa yìí fara ẹ balẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ lérí mi pọ̀. حياكم الله díẹ̀ náà mo wá fẹ́ sọ mbẹ́ ẹ kà kù ni ó ti ó kún wọn á fẹ́ dà díẹ̀ lẹ́nbẹ́ yìí lè dà tán. لا تسحب أخا سوء فتسقى bẹ́ẹ̀ yẹn bá yan wọ́n bá si ọ̀rẹ́ yàn wọ́n bá yan ọ̀rẹ́ bú tọ́ yan eléri ibú lọ́rẹ́ tọ́ yan òun kàtàlí ibú lọ́rẹ́ torí farabalẹ̀ àfa yìí má jẹ́ náà sí ọ pọ̀ ju ọ̀rọ̀ mi lọ. حياكم الله téèyàn bá yan eléri ibú òun kàtàlí ibú lọ́rẹ́ òun bá sọ̀rẹ́ èèyàn ń de oyún mọ́ yẹn nú òun bá ṣe èèyàn ń pa ọmọ kékeré òun bá ṣe èèyàn ń ya ọkọ àtìyàwó òun bá ṣe èèyàn ń tú mọ̀lẹ́bí kan wọ́n bá ṣe èèyàn ń tú lé kéwú wọ́n lé kéwú wàá lóhùn lọ́rẹ́ rẹ̀ wọ́n á ní gbogbo ohun tí wọ́n fi tú lé kéwú àgbàdo wọ́n fi ṣe wọ́n á yín kalẹ̀ wọ́n á fa àwọn nǹkan míì kún wọn ní ẹ̀dá sí lé kéwú ọ̀hún yóò tú wọ́n wá ń bá ṣe òtún wá ń ṣe fàárí pé bó ṣe rí ọ̀rẹ́ mi burú fa ilé kéwú mẹ́jọ ló ti tú ìjọ tẹ́rì ibú rẹ̀ ọba dé ìwọ́tọ́ ọjọ́ rẹ̀ náà ó ṣe rí ibú pẹ̀lú ẹ̀. ولا تسحب أخا سوء فتسقى má bá wọn ṣe kọ́ má bá ṣe rí ibú. ولا لسوء wọ́n ní sọ̀n ó lè gbé wíri àfà لا لسوء àfà tí ń ṣe yahoo ولا لسوء àfà tí ń ṣe 419 ولا لسوء ọmọ bí wọ́n ti fún wọ́n ti gbowó lọ́wọ́ olówó wọ́n á fún un láṣẹ jẹ́ wọ́n fa ICDC ولا لسوء gbogbo ọ̀nà tó ń mà ọ̀nà jìbìtì ló mà gbogbo àfà tó bá rí bẹ́ẹ̀ tó bá jó ń jìbìtì àfà má bàa ṣe níjọ́ wọn bá kó àǹkọ́fù sí lọ́wọ́ wọ́n wà délé ọ̀rẹ́ rẹ̀ náà wà lóhùn àti lágbájá ni wọ́n jọ ń ṣe. ولا لسوء كساء المال جاها aláburú ó lé ní àmàkàdá olùmọ̀ọ́lù jáà wọ́n bá ti jẹ owó ńláńlá tán òun ni wọ́n máa fi ra yìí wọ́n wà ní òun ni ọlọ́run gbà fún lásìkò yìí wọ́n lásìkò ẹ̀ lọ́wọ́ àsìkò rẹ̀ tó wà ní njọ́ tí wọ́n bá ṣe rí ibú náà àsìkò ẹ̀ náà lè rí ibú wọn jẹ ó ti yé ẹni wọ́n bá ń jẹ́rú ẹ lérí ibú bẹ́ẹ̀ ẹ má bàa ṣe ó di méjì. ولا متكبر number 1 lasta akha su'in wala nashqa. alhamdulillah. àwọn oníṣẹ́ rí ibú. àmín baba. ó ti yé báwọn torí pé ẹni tí à ń bá ṣe ti ń jọ̀rọ̀ ẹ wá yìí
ẹni rẹ ni kìí sàfọ nàkàlí kìí sọ nàkàlí ibú kìí sàṣìyàn kàkà bẹ́ẹ̀ àyà tún irí àwọn èèyàn ṣe ibi Muhammadu Rasulullah sallallahu alaihi gbogbo àwọn tí ń bẹnu Muhammadu Rasulullah wọn ò ṣe rí ibú wọn ń ṣe rí ire ni. Masha Allah. ẹlẹ́ẹ̀kejì ọ̀rẹ́ mi èso lè. wọ́n yẹ sagbóde gbà. kìí sagbóde gbò lè kìí ṣe yahoo bẹ́ẹ̀ ṣe rí wọn ó ti yé báwọn báńkì ọlọ́run ní wọnú rẹ̀ nílé kòntìn bẹ́ẹ̀ ọlọ́run ti tọ́ kí máa ń dákun yànfàdù èyí tó ń fara èbó tó ń yahoo yọ padà dolo sí wa máa ń dà láì bàkí ẹni wọ́n bá yahoo ọlọ́run òun ọmọ gbà tọ́lọ́ ọlọ́run àkáǹtì ọlọ́run ò lè gbẹ ó ti yé ẹlẹ́ẹ̀kejì nu. wàlá mutakabiran. la mutakabiran. ẹni ọlọ́run bá wá ṣàánú tọ́kẹ́ tọ́ da lọ́la tọ́ba ti fi gbéraga kún ọ̀rọ̀ rẹ̀ má ba a ṣe. Allahu akbar. tí gbéraga bá ti pọ̀ fún un torí ọ̀padà parẹ́ níjọ́ tí ọba wa parẹ́ wọ́n máa wí pé lágbájá àfa àti máa ṣe gbéraga tí èjé gbogbo olùwọ́gbádùn tí ń bá ń lo òde wọ́n máa lú gbogbo àwọn èèyàn ó ti yé báwọn níjọ́ òní tọ́padà dẹni tí ò ní máa ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ máa ń rìn jọ náà. la mutakabiran. ẹ wá wo Sheikh Ahmed al-Mukhtar tí wọ́n bá ń pín èèyàn tẹrí baláyé ọlọ́run fi tẹríba èyí parí ọ̀rọ̀ Sheikh Ahmed al-Mukhtar ẹlòmíì ò tí ì kú nílé eré àkótí lógún ọlọ́run ti darí mákẹ́ kí wọn kó wọn káàbọ̀ ó sì kéré àkótí ni yàmà pé kò ní lọ mákà rárá ẹlòmíì ò tí ì jẹ́ nǹkan kan láyé gbogbo nǹkan ló pèrè ẹ̀ tán òun ní pèrè ẹ̀ ní nǹkan àní iye yẹn báyìí lòun ti sọ de yàn iye yẹn báyìí lòun rán mákà lọ́dọọdún iye yẹn báyìí lòun ṣàánú iye yẹn báyìí ní gbowó oúnjẹ lọ́wọ́ òun òní lágbájá ni ilé tọkọ ni àwa la kọ fún òní lágbájá ni ntọ́lọ́ ń ṣe fún ni kọ̀sẹ̀ yín wa òun ní nsọ́kọ̀já yọ sọ ẹni wọ́n bá ti rí bẹ́ẹ̀ má sùn ma torí níjọ́ tó bá sóore fún wọn náà ìta gbangba ni ó ti yẹ̀yẹ́ rẹ aláfa tó jókòó yìí ń jó ni wọn sunkún wa pé ìyàwó àwọn rọbí èrò mo fún yín yóò tún balẹ̀ àfa àbá kéwú yóò tún wá nà máìkì sáfà lẹ́nu èrò mo fún yín jọ náà. kò sí nílé dínà yìí lójú agbo. kò sí tó bẹ̀ kọ́ mọ́ sọ. Allah. ọ̀rẹ́ mi ṣe bẹ́ẹ̀. la mutakabira awsi bagadirin wala min badi ma'asiyati tabahi. ó ní mẹ́ta awsi bagadiri ìkókò àfa àtọ́ bá jẹ́ kókò gadiri èyí tí jàmbá tí jẹ́ gbogbo nǹkan ọba rẹ̀ lè yọ jẹ́ bódìtọ̀ òun yọ jẹ́ ní bá a ṣe láyé kí ti yàn dá torí pé àkáǹtì tí yín ní lò tí fi ń sayé tiẹ̀. Allahu akbar. gbogbo ẹni tí bá ti ń bá a ṣe lẹ́yìn kọ́ máa fún wa àwọn onídàǹkankan gbèsè láyé gbogbo ntí ń tẹ̀lé Muhammadu Rasulullah gbogbo wọn ni wọ́n dà nǹkan ṣe ìjọ ní tí mo wá ṣe kó tí ń bọ̀ láti kú tọ́nu tí mo dé kó ó ti yé báwọn bíi £50 ní kó bá yẹ kó fi lé lọ́wọ́ pounds ọ̀hún tó fi lé lọ́wọ́ mo ní pounds rẹ̀ ó ní bẹ́ẹ̀ tọ̀ mo bá gbé fọ́ọ̀mù yìí ń lọ ni pé lè ṣe ilé yìí ń wá ná ọgbọ́ Hayakumullah. ẹ máa yí gbé bi Akramakumul karim. ó tó ajá kò sí káàsì òun wá gbé pound dé mo yìí ti gba ti kú tọ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi náà bá fi dọ́là kun àti àwọn owó kú tọ́nu tá à ń gbé sẹ́fà àti pàǹsì àti gbogbo ẹ̀ mọ́ àrùdé lọ́rin pé ẹ kú lé. Hayakumullah. irú àwọn tó yẹ kí wọn máa bá a ṣe nu ẹni wọn bá jẹ táwọn ọmọ rẹ náà tó wá rí jẹ lẹ́yìn rẹ̀. wọ́n ń dóbìn bọ́ fúnra wọn. kì í sàfà tó yẹ pé gbogbo àwọn ọmọ tí ń tẹ̀lé o ti ba tiwọn jẹ́ àwọn kan ṣe ànàkùn la wọn sì ń sífìlà ni wọn ti sífìlà àwọn náà ní gbogbo tí ń bẹ lérí wọn ń kú ń bẹ. ilaha illallah. ọ̀rẹ́ mi ò rí bẹ́ẹ̀. wala min badi ma'asiyati tabahi. tabaha ayakumullahu. ẹni tó jẹ pé mi ń bá di màázíyàtì lẹ́yìn ìgbà tó bá lo didi èèyàn tán lẹ́yìn ìgbà tó bá lo ọlẹ̀ ẹnu ọmọ min badi ma'asiyati. lẹ́yìn ìgbà tó bá lo ibi ọmọ tán tó lo gbogbo olókùlò rẹ̀ ọ wá fọ ti gbé tabaha tó bá wá dé ta yọ wá gbàgbádá sí yọ máa yan ní yàfa yọ wá wíláwà ni ó ti yé báwọn ẹ ń fi life ń fi ẹsẹ̀ ń fi ń ṣe fáàrí àfa àtọ́ bá rí bẹ́ẹ̀ má bàa ṣe. wàlá mẹ́ni. ọ̀rẹ́ mi ẹ ṣe àfa àti lo ibi ọmọ alhamdulillah kọ̀ọ̀ráyè ntí òjò ọ̀ráyè ni pé gbogbo ògbà ni wọ́n ń pe Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. sẹ́ni kóró sísè Ahmadu Mukhtaru mú un bọ̀rọ̀ òun mà dá púpọ̀ ó bá yẹn pé Muhammadu lèyàn bá pè ebi náà mo sọ́njú òní yẹn pé wáyé pé Muhammadu lèyàn pè tó fi wá rí bó ti rí oníkálukú náà yà máa pe Muhammad ọ̀ máa pe Ọ̀ṣun mọ́ kó jẹ́ ìdó pé dáadáa kéyìí ló fapò má wulẹ̀ dààmú ara rẹ̀ Ọ̀ṣun tó ń pè òun àsìkò tó ń pè é bọ́yẹ́ lómi ń lò tí ń fi ń dáná lọ́wọ́ kò ní dáhùn bọ́yẹ́ lómi ń lò tí ń fi ń wẹ̀ lọ́wọ́ kò ní jẹ́ ọ́ sẹ̀ǹgẹ̀sẹ̀ onígbàkẹ́ awẹ́dẹ́ ń wẹ̀ ẹ̀rìsà oléyàn ń wẹ̀dẹ́ ń wẹ̀ ẹ̀rìsà bó o ní o ti wá aráyè wẹ̀rí tiẹ̀
n ti ń ṣe lọ́wọ́ ni òní jí ọ́rá yẹn tiẹ̀ ó di mélòó àbá ó di márùn. ولا ما أحسن لأبوين حتى wàlá من أحسن لأبوين حتى wà má ńlá يضحك زوجة farabalẹ̀ wàlá من أحسن لأبوين حتى أياكم wà الله má ńlá ahasanale abawayini wà má ńlá. ومن لا farabalẹ̀ o ti dojú kéwúrú nù nígbà ní wàlá má ní ahazana má ba ẹni tí ń bá ń ṣe dáadáa sóbì wà má ńlá ahazana lọ́wọ́ àlò. ومن لا أحسن لأبوين حتى يضايق زوجة يبغي رضاها wàmán má ba ẹni náà ṣe o man la أحسن ahasanale abawayi. لأبوين gbogbo ẹni tí ó tọ́jú ìyá àti bàbá rẹ̀ gbogbo àfa yòówù àbọ̀lọ́lá mi tó bá lówó tí ó bá tọ́jú ìyá àti bàbá tí ìyá àti bàbá wò rí jẹnu tọ́lọ̀ ń ṣe fún un tí ìyá rẹ̀ ń rún pa tí bàbá rẹ̀ ń rún pa ìwà ń tọ́jú ayé àwọn yẹn wá ń gba ọlá lọ́wọ́ rẹ̀ wọ́n ń gbòòrè ń kálukú yìí ìyá àti bàbá rẹ̀ sì ń rún pa bóyá bí tó ṣe é sí ni wọ́n ní ó gbọ́dọ̀ tọ́jú àwọn òbí rẹ̀ ó sì lóun fara mọ́ oògùn owó tán bá ní ó má tọ́jú àwọn òbí rẹ̀ sọ pé ó ṣe yín nǹkan bọ̀ wá mí tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ó máa jẹ kọ́dà bí wò ní rí jẹ́ mẹ́ èyí ń dáa fún ọ kó o ṣerú èyí ń ju èyí tí bàbá rẹ̀ ó máa ráre lọ ọba ẹgbẹ́ ẹ bá ń wá ìtọ́ yẹn pé ìyá àti bàbá ó máa gbádùn kó wọn máa gbádùn èyí ń dà الله أكبر ọlọ́run tún wo èyí ń náà fèrè yín ọ yóò wo èyí ń náà fèrè yín a ní ọmọ sọ̀gun owó. gbogbo àfáà tí ọba ti ṣe dáadáa sí ìyá àti bàbá rẹ̀ tọ́ba ti mà má bàa ṣe o àtayọ̀dọ́ يضايق زوجة يبغي رضاها ọ̀rọ̀ amátò fún ìyàwó ọkọlé fún ìyàwó ọ̀nà ìyá ìyàwó maka gbogbo fámìlì ìyàwó rẹ̀ ní sóore fún kọ́ wá sóore fáwọn tóbi àfáà tó bá ti rí bẹ́ẹ̀ torí gbogbo àwọn mẹ́fà yóò ṣe rí ibú njọ́ wọn bá ti wá ṣe rí ibú òun lọ́mọ òní mà ní item 1. Wasahib. ẹ̀ ń bọ̀ èyí náà ti tó sọ ibú ni a ti mà wí pé mọ̀kálàfà rẹ̀ ni iná ló kù nígbà tí inú kọ́ mọ̀ báwọn mẹ́fẹ̀ẹ̀fà ṣe ń àwọn tí ọba ti ṣe mẹ́fẹ̀ẹ̀fà nìkan bá a ṣe má wulẹ̀ wà sọ ibú mọ́. ẹlẹ́ẹ̀kejì èyí ń jẹ́ ti Sheikh Ahmad al-Mukhtar alfa àgbà al-Mudir asamawi. adamallahu hayatahu. ẹ̀yin ni alifa bàbá wa. masha allah rahimahullah. wọ́n fẹ́ béèrè kan ìjẹ́ ẹ ti ń ṣe ìmáàmù before ọ̀kẹ́lẹ́ yóò tó dé wọ́n ti ń kírun lógún ọdún kó tó di pé mọ́sálásí dé níbo la ti ń kí ọ̀nà mẹ́ta lẹ ti ń kí gbogbo ìgbà àkọ́kọ́ ẹ tún kú ń bẹ ẹ tún bọ́ bòmí ẹ tún kú ń bẹ ẹ tún bọ́ bòmí sẹ́lẹ̀kẹ́ lónìí ẹlẹ́ẹ̀kẹta rèé gbogbo èyí tẹ̀ ń ṣe tẹ̀ ń kírun bọ̀ wá lákọ́kọ́ ni ìmáàmù ní yín lóòótọ́ àmọ́ stampu ọlọ́run gan-an kì í débẹ̀ ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ ń sáàfù lọ́wọ́ ni kò sẹ́ni tí ó kàwé tí ò ní sáàfù níjọ́ tẹ́ ẹ ti kéwú tán lẹ̀ ti ń sáàfù. masha allah. eri pẹ́lú mi ń sìn ìjọba ni ó wà kú lélẹ́rí. la ilaha illallah. èsè tí ó fi rí bẹ́ẹ̀ wàyídí butala Ibrahim rabbu bikalimatin fatamahunna qala inni ja'iluka linnasi imaman qala wa min dhurriyyati qala la yanalu ahadi dhalimi wa iz ibtala Ibrahima rabbuhu bikalimatin fatamahunna qala inni ja'iluka linnasi imaman qala wa min dhurriyyati qala la yanalu ahadi dhalimin. akewu díẹ̀ mbẹ́ o. akramakumul karim. isibtala Ibrahima rabbuhu ọba tó dá Ibrahima tó wá zẹ́tì ẹ̀sáàmù fún Ibrahim. bí kẹlima. àwọn ìtìlá àtúnyẹ kẹlima wo ni kẹlimaati àwọn kẹlimaati tọ́lọ̀ fi dá Ibrahima wo kìí ṣe kẹlimaati wípé kílẹ̀ yìí àwo kílẹ̀ yìí igbá kílẹ̀ yìí kìnìkan àwọn yìí ń kọ́ ni kẹlimaati àwọn kẹlimaati ni musiba ni gbogbo ẹ̀. hayakumullah. àdánwò ńláńlá ni ẹ̀sáàmù tọ́lọ̀ ń sẹ́tì fún Ibrahima inú àwọn kẹlimaati onújọ́ tí wọ́n ní kọ́ wá kiri òsà lọ ọlọ́rẹ̀ ń jọ náà ọ́pàṣì nù. ẹ gbọ́. akramakumul karim. inú àwọn kẹlimaati náà òun ni jọ́ tí màláìka wa bá wípé ọlọ́run ní fún ọ nírò
màláìka dé wá bá ọba ìgbàlejò tó gbàlejò màláìka tó lóun fẹ́ dáná fún wọn aláta kùlú náà yà jẹun ó sáré pa ẹran táwọn màláìka náwó sí ẹran tó di odidi padà wọn làwọn yẹ jẹun ọpasìn ọgbàlejò wọn á tún sọ fún wípé ó bímọ wọn á sọ fún Ibrahim pé a fún Ọlọ́run ló bímọ ọdọọlọmọláyé Ibrahim ìdùnnú ọ̀pọ̀ njọ náà àwọn màláìka nítọ máa dùnnú àwọn tún lọ bòmí òrìṣínà ìlàkà omi Lut wọn náà wá sọ́dọ̀ ọjọ́ Lútà wọn ní ká lọ lè pa gbogbo ìjọ rẹ̀ Ibrahim sì gba sàtífíkẹ́tì oríire ìlú ọmọ ìyá rẹ̀ àwọn sì ń gba sàtífíkẹ́tì eré ibú at the same time at once ìdùnnú tó wá mú Ibrahim ni ó dí ojú rẹ̀ lóòótọ́ àmọ́ rántí àdáwò ni o níjọ́ tó oore bá dé tó bá dé bá ọ tó bá yẹ pé the same thing ọjọ́ òun náà láburú débẹ̀ nìkan bí oore rẹ̀ ọba jí ọ̀rá yè bá òun tó òun dárò aburú rẹ̀ oore wọn bọ̀ padà. Hayakumullah. Ibrahim abani ẹ wá o inna fiha Luton inna fiha Luton Ibrahim ni ẹ dákun ẹ má mo gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ pé ń lé pàjọ Lútù rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ìdùnnú òjé ń tètè láti mọ kàn láti ní ìsìn pé ọ̀dà pé ẹ dákọ̀ Lútù ẹ dákun tẹ ẹ bá débẹ̀ o ọmọ ìyá mi Lútù ẹ má pa o ó ti yé báwọn ara ìtìlá ha ti ìsìbútà lánàá nù ọwọ́ adé Ibrahim wò bẹ́ẹ̀ fa atammahunna nígbà tí Ibrahim wa parí ẹ̀ tàwa ní ìnẹ́jà ìlú kalẹ̀ linnasi imama. yẹ́bi Ibrahim ti ń jẹ́ ìmáàmù tẹ́lẹ̀ kì í ní mọ́sálásí ni Ọlọ́run wa nítọ̀ yẹn sọ ọ́ di ìmáàmù lẹ́ẹ̀kọ́ Kaaba lẹ́ẹ̀kọ́ mọ́sálásí lẹ́ẹ̀kọ́ ibẹ̀ ló ti máa ṣáájú àwọn èèyàn ìwọ̀ yìí tó fi ṣáájú nígbà Ibrahim àtàdánwò náà wá dé bá a tó sì paasi àdánwò náà tó wá di ìmáàmù irú ìtìlá àtù tọ́lọ́run fi dán Ibrahim wò lọ́wọ́ ẹ̀dẹ́yìn náà wò. Hayakumullah. ọjọ́ tí Sheikh Ahmadu Mukhtaru ń bẹ lẹ́yìn já ṣáájú ẹ̀yin lẹ́kọ́ kéwú lẹ́ mú mi kéwú dùn ní bàbá tó bí yín wá ní bó o ti mú ni gbogbo ẹ̀rọ rẹ̀ mi sọ fún mi àwa ní bó o ti mú ni ọ̀ya mú àbúrò rẹ̀ náà lọ kóun náà lè mú bẹ́ẹ̀ ẹ wá mú ọlọ́njọ́ náà níjọ́ náà lẹ́tí mà wípé lẹ́tí ń rí àpẹẹrẹ wípé Ọlọ́run fẹ́ yan ilé yìí ń sẹ́ kan tí ó di tẹ́wọ́gbà gbogbo ayé ọfẹ́ ṣe eléyìí lógo ayé yóò kú ohun tí ilé wa nìkan Ọlọ́run fẹ́ fẹ́ ẹnu eléyìí tún ọ̀rọ̀ láyé Ọlọ́run fẹ́ sọ eléyìí dọ́mọ àlùbáríkà láyé ìjọ náà lẹ́tí wá bẹ̀rẹ̀ sí gbárùkù tí ìjọ náà bẹ́ẹ̀ bá sanákàlì kọ́ bàjẹ́ ńjọ náà kò ní dòní àmọ́ bí ọba dòní ẹ̀yin náà ní rí ntẹ́rì. ibitala Ibrahim rabbuhu bikalimatin fatammahunna qala inni ja'iluka linnasi imaman qala wa min dhurriyyati qala la yanalu ahadi zalimin. ìjọ náà kéje pé ẹ̀ ní nákàlí ó ti yé báwọn ẹ kó o pamọ́ torí àwọn tí ó ṣe rí ibú lára ọmọ ìyá yín ni yéésù ọmọ ìyá yín lẹ tọ́jú ẹ̀ fún láwọn nákàlí ibú àmọ́ wà nǹkan aburú àrọ́fúnná sharra láàlì sharri walakin li tawakki'i èèyàn máa ma nǹkan aburú ńgbà mí láfilẹ̀ yẹn àfẹ́ yẹn má da gbogbo ẹnu tán ìmọ̀ àdánù náà ní àfẹ́tì wa lónìí táwọn nǹkan wá halẹ̀ tí wọ́n wá ń kójọ lórí social media yìí pé àwọn làwọn ń fò lóru àjẹ́ wo ní ń lo social media àwọn èèlò wọ́n á ní gbogbo àwọn àfáà lọ ni àwọn dé báyìí wọ́n ní eléyìí àwọn eléyìí ń play àwọn eléyìí costume ni wọ́n ń lò. eré ni wọ́n ń ṣe. wọ́n yé ṣe gidi bàbá sì wá lẹ́ni lóòótọ́ tẹ kí bò sí ẹ̀yìn gbàgbé yìí pé báwọn náà ti ń jẹ́lu àfáà wọ́n ń bẹ lọ́dọ̀ tiwa náà wọ́n ń fò wọn àmọ́ àwọn àṣàlátù wọn ti ń fò. àwọn tó ń ṣe dàlélù kún tiwọn. wọ́n ń ṣe dàlélù. karamakumul kari ẹ̀yin ọmọ dàlélù ṣe àwọn ti lọ́rin mọ dàlélù ṣe. bẹ́ẹ̀ bá ní nǹkan aburú kọ́ má lò torí tó bá ti lò ọ́ bàtà rẹ̀ jẹ́ ma ẹ gbọ́. Hayakumullah. bọ́bá yẹ pé ẹ bá saburú ńjọ́ náà kò ní rí báyìí nígbà wá yàtọ̀ lọ ní kóore náà tó máa wá dé díẹ̀ ni wọ́n ń dé ẹ wá ń fura pé ń dé ẹ̀yin kan wá ń rí wípé èmi mọ́kọ́ èmi mọ́ ìtumọ̀ lọ bí tí ó ti mú yányán àmọ́ eléyìí ntọ́lọ́ ń fẹ́ yíyan ju tèmi lọ alhaku ahaku anyukola gbogbo èèyàn kí wá gbà bẹ́ẹ̀ wọ́n gbà pé bọ́lá òun ti yàn wọ́n da òun fẹ́ tún yàn fúnra wọn bọ́ ọba ti tún yàn fúnra rẹ̀ ọ̀ yàn eré ibú ma torí pé eré ibú ń bẹ nù tí yí tẹ̀lé oríire wa ẹni ọlọ́run bá wá fẹ́ kọjá pé oríire ni ó borí eré ibú rẹ̀ yọ wà ní kéré ibú òjòkó tiẹ̀ kọ́ máa sinmi ó ti yé báwọn níjọba wa kú náà lérí ibú wọn máa sunkún wípé òun náà sì fẹ́ bá a ṣe o
àmọ́ yóò ti lọ pẹ̀lú oríire rẹ̀ tán. ìpaasi ńjọ́ náà tẹ́ wá paasi àdánwò èyí tọ́lọ̀ ń ṣe fún yín tẹ́ fi báàkì ọmọ ìyá yín ẹ̀yin ní bá kọ̀ọ̀pù torí bí ẹ bá dálù bárúkà yín àwọn ọ̀tọ́ gbàbẹ̀ wọlé gbogbo ẹni ọba ga láyé ilé ló kún gbogbo ẹni tílé ọba kún wọ́n sọ fún ọ lónìí ìwọ tílé ọba kún ò lè ga kò sí gbogbo nákàlí tó bá wò lé níbo ọba ti ń sa àwọn tí ọmọ dànù ń bẹ nulẹ̀ rẹ̀ àwọn tí ń bẹ ńlẹ̀ rẹ̀ ni wọ́n ń fún nákàlí rẹ̀ àtàsírí tó ń sà àti sẹ̀sùbà àwọn ni wọ́n ń lànà fún tí fi ń lọ tora man tí ó gbèsè nu ọ̀nà rẹ̀ tí gbogbo ń tọ́ ń bá ń ṣe ó fi máa lọ bùnmí àwọn náà ò ní lò wọ́n wà lọ lè bùn wọn lé ó lé wọn ò ní torí kèé sàwọn wọn ní kàkà tí ò ní wúlò káyà bùn wọn lé mọ́gàjí káyè sàwádànù Mọ̀lánà Almudir èyí wọn á kí n kú oríire ń gbé paasi tán lọ́lọ́run wá sọ fẹ́yìn náà pé torí bàbá tó bí Ibrahim náà ní tẹ́lẹ̀ Ibrahim àwọn lọ́wọ́ wọlé sára tí lọ́lọ́run wá gbé ẹ̀sáàmù ẹ wá paasi lọ́wọ́ ní wọ Ibrahim. inni ja'iluka linnasi imaman. masalasi yìí bàbá wa Ibrahim ló ní kìí sẹ́yìn ntọ́ yẹ kọ́ ẹ̀tọ́ tọ́ yẹ kí ọmọ ó sí fún bàbá rẹ̀ ó wá rí pé ó sí bàbá mọ́ ọmọ wa rí wípé talẹ́ni tí ó kù ní bàbá wa ni bọ̀dá mi tó dúró tì mí yìí tí ò fi mí lẹ̀ tó dúró ń do bàbá ntọ́ yẹ á gbé fún bàbá òun náà ló ní ẹ̀yin náà wérí ire tẹ́sí látara kíni látara Salamatu Zodiri ọkàn yín lálàáfíà ọlálàáfíà púpọ̀ níjọ́ ọmọ wa mọ̀lúdì mọ́ kọ́kọ́ mọ̀ yín first tí wọ́n ń júwèé pé brọ́dà mi náà wọ́n ti máa sọ̀rọ̀ yín púpọ̀ ní gbogbo ìgbà bàbá ní gbogbo yín kó bàbá lẹ́jọ́ bí bàbá náà ti wá rí dáadáa lẹ́yìn náà wá rí dáadáa báyìí. alhamdulillah. ẹni ó ṣerú ẹ̀ fana Muhammad sallallahu alayhi wa sallam bá nábì ti tóni lawula Abu Talib tí jẹ́ bá kọ̀ bọ̀ ànábì ìsìlámù ò ní ogun ti kó ìsìlámù lọ ìsìlámù ò ní dé yàyìn kò tiẹ̀ ní tàn rárá torí pé rìsáàlà tọ́lọ́hún fẹ́ fana Muhammad allahu alayhi wa sallam ó ti wà ńlẹ̀ tọ́lọ́hún ti sílẹ̀ kalẹ̀ khatamu nabiyina rẹ̀ ó ti wà ńlẹ̀ imamul mursalina ó ti wà ńlẹ̀ alukurani ti yẹn gbogbo tọ́lọ́hún fẹ́ fana nabi ti wà ńlẹ̀ àti ìsìlámù ni àti gbogbo ẹ̀ ó kù kẹ́ ni ó ní ó dé kágbé fún nígbà ẹni ó ní ó dé ọbọ̀sọ́dọ̀ àwọn kèfèrí ibẹ̀ ló ti jáde sallallahu alayhi wa sallam. bàbá tó bí ó kú ìyá tó bí ó kú bàbá rẹ̀ ó kú ó wá kú Abu Talib tí jẹ́gbọ́n bàbá ẹ̀ Abu Talib yẹn lọ́wọ́ gbà wípé ọmọ Abdullahi àbúrò mi rèé ẹ̀ máa tọ́ ìjọ náà kèfèrí ni wọ́n ò mọ Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí tọ́ àná Muhammad sallallahu alayhi wa sallam. ìwọ̀n tọ́ bọ̀ wá kí bí Isa nábì ó tó dé ní ti ń tọ́ ìwọ̀n tọ́ pẹ̀lú dáadáa kọjá ń bẹ́ẹ̀ kọ́dà débi wípé tó ń ṣe Ọlọ́run bá sùn ńlẹ̀ẹ́lẹ̀ lápèjúwe yóò wá ní kí yóò wá jí pé Muhammad ǹdẹ yóò wá àwọn ọmọ tiẹ̀ tó bí yóò wá ní ẹ sọ̀kalẹ̀ wọ́n lè gun eré bẹ́ẹ̀dì yóò gbé ọmọ àbúrò rẹ̀ sí bẹ́ẹ̀dì yóò wá gbá àwọn ọmọ tiẹ̀ sílẹ̀ lẹ̀ ó ti yé torí pé Ọlọ́run ò ní kọ́rọ̀ ànábì ó dàrú láti pilẹ̀ ó jáde lára bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó wá bàbá tó jẹ́ ní rẹ̀ ànábì ni ma waladatni baghiyyun qattu o ti ba èèyàn bú kan òbí mi rí láti àtọlẹ̀ dọ́lẹ̀ kùsọ́ yìí bàbá kẹrin tí kùsọ́ yìí bí Abdulmanaf bí Hashim bí Abdul Muttalib láti bẹ̀ àti ìyá àti bàbá aṣẹ́wó ò sínú wọn aláburú ò sínú wọn èèyàn bú ò sínú wọn wọn lè jẹ́ kèfèrí àmọ́ wọn ò já aláburú wọn ní dọ̀míìrù tó dáa nígbà wàá di wípé àwọn náà wàá kú tán wàá gbà ọ bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ ìgbà tí ń tọ́jú rẹ̀ ọ fẹ́yàwó fún kọ́bílà libisa ló ti fẹ́ Khadija fún nítorí ṣe fún un ní Abu Talib wa ní anabi wa ní mo rí ìyàwó tí ń fẹ́ wọ́n ti fẹ́ kí wọ́n á sọ fún yín ni ó ní bó ń lé wọn ó ní ìran Quraish náà ni àmọ́ ọ̀tọ̀ ní ìdílé tiwọn ọ wá nítọ̀ ẹ̀ ń sún bẹ́ẹ̀ ọ wá tẹ̀lé ọmọ rẹ̀ lọ tí ń jọ ọmọ àbúrò rẹ̀ tí ń gbédọ̀ rẹ̀ ọ wá débẹ̀ ìwọ̀n wí pé ẹ̀yin ará àdílé yìí ń sọ fún àwọn Warakatubu Nawfal òun ni ó kù fún Àdíjà ní bàbá níjọ náà ni wọ́n sọ fún wa wípé inna Muhammada ibnu akhi o anabi yìí ọmọ àbúrò mi ni o wala wo fi Khadija rọgba ó ní ọkọ kọlifáyì rẹ̀ wípé man la yuwadhanu fi Quraish fatan illa roja alayhi birran wa adilan wa sidqan wa amanatan àti amana àti dáadáa àti oore àti kádúró dédé kí wá yàn da ní gbogbo ọ̀ràn wa kò sí ẹni ó tó Muhammad àwọn ọmọ tiẹ̀ sì ń bẹ ńlẹ̀ sallallahu alayhi wa sallam
náà bó ti láwọn ọmọ àwọn ò tónu ọwọ́ ni wà inna lahu fi Khadija rọ́gìbà olóhùn fẹ́ Khadija wàlà fi rọ́gìbà abi Khadija náà olóhùn fẹ́ ọwọ́ ni fama ahbabtu mina dọ̀dá kìfà àlàyé sàdá kìtẹ́ ẹ bá gbà lọ́wọ́ rẹ̀ kò ní nǹkan kan ó ti bá èmi náà ní tọ́jú rẹ̀ ọmọ èmi náà ní ọ̀dọ̀ mi lẹ́ẹ̀tì béèrè ẹ o òun lọ san sàdáàkì Abu Tọ́líbì lọ san sàdáàkì ó ń ṣe Ọlọ́run tẹ́ bí gbogbo àwọn ìyàwó rẹ̀ tẹ́ fẹ́ gbogbo àwọn ìyàwó ẹ̀ òun lọ san ti Àdíjà tí ń jẹ́ àkọ́kọ́ ìyàwó ẹ̀ oore nu àbí bí sàwa dé tán ó tún wá gbà pé kọ̀ wá wípé ọmọ tí mo tọ́ nítorí wọ́n ń pè wá pé a máa wá sin Ọlọ́run kan àwọn Kùrẹ́ṣì wa ń bínú wípé ànábì ò jẹ́ kí àwọn gbádùn gbogbo ìgbà ní kọ̀ndẹ́mù àwọn òòṣà wọn àwọn ọ̀pá wọ́n wá lọ bá Abu Tọ́líb wọ́n wá mú ọmọ kan lọ ọmọ èké náà ni wọ́n ní ya Abu Tọ́líb afún ọ ní ọmọ yìí ọmọ èké yìí máa tọ́ títí tí ó fi dàgbà àtòkù rẹ̀ àtàyè rẹ̀ wọ́n lóní. àmọ́ akẹ́ gbàǹkẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n ní kíni ó fún wa ní Muhammad yìí ọmọ àbúrò rẹ̀ yìí ó ní bò lẹ́sẹ̀ ó láfẹ́ pa èsè tẹ́ pa ó ní kò jẹ́ agbádùn gbogbo ògbà ní àfòsálẹ̀ káfòsálẹ̀ káfílátà àti ùsálẹ̀ gbogbo ògbà ní bóòsà wa kò jẹ́ agbádùn wàhálà rẹ̀ ti pọ̀ jù á pa Abu Tọ́líbì ni ọ̀dà bẹ́ẹ̀ làákà yìí ń múnádóko dáadáa ọmọ tèmi kí n filẹ̀ fún yín kẹ́ ẹ pa àmọ́ ọmọ tí kí n bá yín tọ́ kó yé onítẹ̀ ẹ̀ bá kéré ibú kù yín àyín ogun yẹn ṣe rí ibú ni wọn wá ní ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ bá wa sọ fún wípé kọ́ dákẹ́ kó ṣe jẹ́ tí ó bá ṣe jẹ́ á pa Abu Tọ́líbì bá ń bẹ̀rù ó ń ṣe Ọlọ́run wá dé ó ní yá Muhammad ó ní ẹ̀sìn tó gbé wá òótọ́ ni àmọ́ yẹ àyín wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ mọ́ wàá jẹ́ wọn pọ̀ yẹn fẹ́ kù rẹ̀ nísìn torí kò sí ní tí fi jíṣẹ́ fún àwọn ìyókù mi ti ń bá lọ dákun ṣe jẹ́jẹ́ má pè wọ́n má fi wọ́n lẹ̀ Ànábì ní wallahi law wada'u shamsa ala yamini wal qamara ala yadhari ala an atruka hadha al-amr ma taraktuhu hatta yudhira Allahu aw ahlika dunahu. Ànábì ní law wada'u shamsa ala yamini kó gbé òrùn bó ti gbóná tó ni kó gbé sí mi lẹ́jì kọ́ ọ̀tún wal qamara ala yadhari bọ́sù pati tutù bí blọ́ọ̀kù ni kó wá gbé sẹ́jì káwọ́sì ala an atruka hadha al-amr pé kí n fi pípé tí n pè wọ́n sí tọ́lọ́hún yìí lẹ̀ Ànábì ní má taraktuhu ó dún wájú Abu Tọ́líbì bàbá ní filẹ̀ mi ṣe máa jíṣẹ́ lọ́nà Ọlọ́run lọ́nà mi àtàyò yìíra wúláwù títí tọ́lọ́hún ó fi hàn ayé wípé òun lòun rán mi àwọn àlíkàdúnà bí ọba wa fi hàn ayé kó wọn kú. sallallahu alayhi wa yombo sallam. ana Muhammad. sallallahu alayhi wa sallam. yombo anabi dada. sallallahu alayhi wa sallam. sẹ́ni gbà tó wí bẹ́ẹ̀ eré Abu Tọ́líbì kan tà sí ni sẹ́ni àpá yẹn kọ́ sọ fún yín pé èmi lọ ń bá wíwá ni èmi tó yẹ pé mi ní tọ́jú rẹ bọ̀ wá Abu Tọ́líbì fẹ́ràn sí Ọlọ́run púpọ̀ ó fẹ́ràn rẹ̀ púpọ̀ ó fẹ́ràn rẹ̀ bọ̀ háyà Ọlọ́run sì sẹ̀sẹ̀ fún òun náà ẹ̀sẹ̀ tó sẹ́ fún ni Sayyidina Ali. karramallahu wajhahu. Ànábì ní ana madinatul ilmi wa Aliyu baba Ànábì lé mi Madina mímọ́ Ali ní báàbù rẹ̀ níta tọ́lọ́run fi sànú Ali débi mímọ́ bẹ́ẹ̀ òun ló ní májúnú gbogbo sọ̀hábà Ọlọ́run fi compensate táwọn ọmọ tí yín náà dàbà. Àmín. yọ compensate ẹ̀yin náà. Àmín. kí ni mo wá fẹ́ lọ ń bẹ̀ ni wípé Abu Tọ́líbì wá ní ya Rasul ya Muhammad ó ní ṣe bó ti wínú ó ní bẹ́ẹ̀ ni bó ti wínú ó ní bẹ́ẹ̀ ni olóò ní filẹ̀ ó ní bàbá wù ó ní kàkà bẹ́ẹ̀ kọ́ ya kú olóò ní kú wàláhì. Wallahi lan yasilu ilayka bijam'ihim. ó ní promise yẹ lónìí pé lan yasilu ilayka abadan bijam'ihim. bijam'ihim. bí gbogbo Kùrẹ́ṣì ṣe pọ̀ tó ni kò sẹ́ni tí ó fi nǹkan kan sí ọ ẹnì kan ò gbọ́dọ̀ fọwọ́ kàn ọ́ bẹ̀lẹ́ tí ó pọ̀ wọn gbà ọ́ bẹ́ẹ̀ yẹn bá gbà ọ́ ṣe rí ibú ọ̀sàgbàpọ̀. hatta wasada fi turabi dafina. títí tó wọn fi da yẹ̀pẹ̀ bóra bí aṣọ kò sẹ́ni kan tí ó dààmú rẹ̀. fasida bi amurika. ntọ́ olóògbé wa tó ní Olúwa lọ́rùn òní fàṣídà má wulẹ̀ ṣe ń yàrá ma látòní lọ́ọ́yà máa ṣe ń ta gbangba ẹni ọba tó bẹ̀ kọ́ wa bá o. mọ́lẹ̀ kagabọ̀ bọ̀tán. mọ́lẹ̀ kagabọ̀ oh don't care o ti yẹ don't fear o ní problem o ní wàhálà máa bá sẹ́ rẹ lọ. wàbùsírí bí dáàkà wàkọ́ra mi ní òyúnà. wàbùsírí bí dáàkà ìró dùnú tó gbé wa máa lè jẹ wàkọ́ra bí ya òyúnà kó o sì máa fresh dáadáa kọ́dà má rojú má sì kó susu má jíṣẹ́ ẹ̀rọ lọ yìí ń bẹ lẹ́yìn rẹ̀. wàdà òtà ní. ó pè mí náà sí oní wá jẹ oní ń jẹ ọ ó ti pè mí náà sí bí ẹ̀sìn tó gbé wá. wàsàmùtà nàkàdà sìhún. ntọ́ sọ fún mi ní wípé òun ṣe wá sí fún mi kí n kú omi òòsà kémi náà kí n tẹ̀lé ọ. wàlàkọ́ndí sọ̀dá kìtà wá. làkọ́ndí sọ̀dá kìtà
ọsọdà òdodo lọsọ ntó gbé wá dà ẹ̀sìn rẹ̀ dà wàkúntà sama amina. súnmà kọ́ dámà. Kunta sama amina. lẹ́ni ntó gbé wá ni àti mọ̀ tẹ́lẹ̀ pẹ́lẹ̀ pé ẹni ó ṣe fọkàn balẹ̀ sí ni ọ́ òun ló jẹ́ màá wípé ntó gbé wá ò ní parọ́ tọrọ parọ́ rí. Wàrọ̀ ti dàdí náà. ẹ̀sìn tó gbé wá fún wa. Kọ́dí àlè mọ́tòbí ànáhù. èmi àbútọ́ níbi mọ́mà bí ànáhù wípé ẹ̀sìn tó gbé wá bá wa yìí. Min khayri adiyani bariyati dina. inú ẹ̀sìn tó lóore nínú gbogbo adiyani libariya gbogbo ẹ̀sìn téèyàn ń sìn láyé ẹ̀sìn rẹ̀ yìí òun ni nàmbà wọn àwọn ló dájú. Lawla limalamatu. bí ẹ bá sọlá wípé àwọn èèyàn máa bú mi wípé àbútọ́líbì ọwọ́ fi wálẹ̀ olóhùn lè bọ́ ọmọ bàbá ọmọ àbúrò rẹ̀ lọ ìṣègbà wọn máa wá sọ ńlẹ́nu lù ú. Awhizari subatan. wọ́n bú mi wọ́n fẹ́ẹ́ lè pa mí. Lawajaditani samuhan bidha kamubina. èmi là kọ́kọ́ ẹni tó ọba kọ́ gba kí n máa bọ́ polówó rẹ̀ kí àmọ́ ìfẹ́ kí wọ́n fa èéṣe tí àbútọ́líbì ò fi sọ wípé òun bá nábì ń polongo ìsìlámù jọ náà. Sallallahu alayhi wa sallam. ó fi tiẹ̀ lẹ̀ ń fi ń protect rẹ̀ torí tóun náà bá fi wọnú ẹ̀ wọ́n rí wọn pa. Masha yóò Allah. ti kú lára wọn àmọ́ fẹ́ máa bẹ pẹ̀lú wọn kó lè máa rí àwọn information. àbútọ́líbì ò ní wọn náà bẹ́ẹ̀ni bọ́ ọba ní ẹ̀rí tó yanjú nípa àbútọ́líbì ọ̀wọ̀ náà ó ẹ̀yà mẹ́rin náà wá àdìsí tó mú wa náà ni wípé wọ́n bí anabi yìí kéwòn àbútọ́líbì wa ó ní huwa fi dọ̀dọ̀hì minan nar wàláwùlà àná làkàna fi dárakìlà asfali minan nar ó ní àbútọ́líbì anabi ní huwa fi dọ̀dọ̀hì minan nar ń bẹ ní àárín iná tí e bá sàlùbáríkà àfonúfòdì iná tí e bá sàlùbáríkà tóun ìsàlẹ̀sàlẹ̀ ni ọba wà òun lòun bẹ lọ́hùn wípé kọ́ bá òun gbé e sókè kọ́ má jẹ́ kí náà wọ́n máa jẹ́ púpọ̀ àdìsí tó mú wá ní àdìsí yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ nǹkan méjì ni òjò lẹ́sẹ̀ ńlẹ̀ alákọ̀ọ́kọ́ jẹ́ nkọ́kọ́ bá ọjà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé dọ̀họ̀dọ̀ wọn èé lò ó fún ná omi ni wọ́n á lo dọ̀họ̀dọ̀ wù fún wọn èé lo dọ̀họ̀dọ̀ wù fún náà àwọn lóge èé lò ó bẹ̀ ànábì ó sì ní sọ̀rọ̀ kí lóge àràbíyà ó dàrú mọ́ sí ọlọ́run lọ́wọ́. Allahu alayhi wa sallam. dọ̀họ̀dọ̀ wùlìmáà ní bẹ kò sí dọ̀họ̀dọ̀ ùnàr ó ti yé àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé dárákìlà asifal kèésì àwọn kèfèrí lọ́lọ́run pìpì ààrẹ fún àwọn mùnáfìkì ìnàlì mùnáfìkì náà. Fi darakil asfali minan nari. wá tún yín fún mi tú bá mi. Lawla al-malamatu awhizari subatan lawajaditani samuhan bidha kamubina. kíkẹ́ ló Mukhtar àbá àwọn àgbà kéwùwé mi àti bàbá wa Sakawi bàbá wa ọlọ́kọ àti gbogbo ẹ̀yin àlùfáà Abu Talibi gbogbo wàhálà tó ń ṣe fún sí ọlọ́run ṣe rí àdíìsì wípé yóò wọ̀ ná àdíìsì yẹn àwọn alùsùnà ló ní àwọn síyà náà wà ládìísì tiwọn tí ṣẹ́ẹ̀dì náà lè ń sọ wípé kánà àbí ọ̀gbọ́n kánà àbí Abu Talib mu'minan yakitumu imanahu makhafatan ala bani Hashim àdíìsì kan ní ìwọ̀n náà àdíìsì tiẹ̀ ló mú lọ́ọ́ fi ní ọ̀wọ́ ná èmi náà mẹ́lẹ̀ yìí lọ́wọ́ mu ní òní wọ̀ ná jẹ́mi àti ọjọ́ máa jà ọ̀dàlù kìyàmà kọ́lọ́wọ́ tó yanjú ẹ̀ Abu Talibi ò sí nùnà àdìsí tó ní Abu Talibi ń bẹ nùnà Abu Talibi ò ṣe kíni. kò sí nùnà. Abu Talibi ò ṣe kíni. kò sí nùnà. kò sí nùnà bọ́ ọba rẹ̀ tó ń sọ pé ń bẹ nùnà fún mi. ẹlẹ́ẹ̀kejì Abu Lahabi tọ́lọ̀ ní tabati yada Abi Lahabi wa taba Abu Lahabi ò sí nùnà. Akramakumul karim. méjèèjì wọn mo jùlẹ̀ fún ọ máa ṣiṣẹ́ lórí ẹ̀. Lawla al-malamatu awhizari subatan lawajaditani samuhan bidha kamubina. èmi ò sọ̀rọ̀ aláìní làákà yìí bóun ti máa sọ yẹn ṣé máa pé òun tiẹ̀ wèrè ni ó ti yé báwọn àwọn tó sì bí wèrè ni wọ́n nítorí wọ́n jẹ́ wèrè ni pé bí ọlọ́gbọ́n bá sọ ọ̀rọ̀ ọgbọ́n kalẹ̀ wèrè ní máa bú ọgbọ́n ni ọlọ́gbọ́n tó bá fẹ́ fèsì lórí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó fi sọ̀rọ̀. Abu Talibi ò sí nùnà. Abu Talibi ò sí nùnà. Abu Lahabi ò sí nùnà. àwọn méjèèjì wọn ò sí nùnà. mẹ́rin wá tí o bá rí bẹ́ẹ̀ báwo lẹ bẹ́ẹ̀ bú. bàbá rẹ̀ ti sọ fún ọ wípé ń bẹ nùnà àbáyà tó sọ bẹ́ẹ̀ fún ọ yá mu wa. nàntẹ́dúrúkà à ń retí ẹ. ó ti yé báwọn ìwárò yẹ mo jù sí ẹ bayni wa baynak. wọ́n sè. wa arju minka al-ijaba al-wafiya. tọ́ ọ bá ń katira tọ́ ọ kan kọ́ńbọ́ọ̀dù ìyàwó rẹ.
ọba yẹn pé tíra lọ ń kà tọ́ ka kọ́ńbọ̀dù ìyàwó rẹ bọ́ọ̀ bá wà lè mú wálẹ̀ kan náà má sáré jáde gbìyànjú kó jó tó ọ̀sẹ̀ kan kó tó jáde àyè máa tètè máa jáde rẹ̀ ńjọ́ kejì ní ọ̀rọ̀ rẹ̀ yìí fi wọ international torí pé èmi tẹ̀mí sọ̀rọ̀ kì í jẹ́ pé jọ́ kan náà ni mo wá wọ́n fẹ́ fèsì lérí ọ̀rọ̀ tí èmi ṣe rìsáàtì rẹ̀ láàrin oṣù mẹ́fà wọ́n fẹ́ fèsì ó ti jáde ńjọ́ kejì tí wọ́n ti máa mọ̀ yìí pé èèyàn lẹ́kọ̀ọ́ nù èyí ṣe àdìbò báwọn Abutọ́líbì ò sí kíni. kò sí nù ná. Abúlàhábì ò ṣe kíni. kò sí nù ná. wèrè kò lérí omi tán wọ́n bọ̀ wá mi rí a. wèrè ìsọkúsọ lọ́sọ̀. ẹ má máa bá Ọlọ́run dájọ́ tí ò dá ẹ sì má bá nábì máa sọ ọ̀rọ̀ tá nábì ò sọ kò sí bí ànábì ti ní Abutọ́líbì ń bẹ nínú ná kò sí bí ànábì ti ní Abúlàhábì ń bẹ nínú ná Ọlọ́run ò wí bẹ́ẹ̀ ànábì ò sì wí bẹ́ẹ̀. Hayakumullah. ọgbọ́. Karamakumul karim. Abutọ́líbì ò sí nù ná sẹ́. Abúlàhábì ò sí nù ná. gbogbo àyàtọ̀ bá rí ma kó bọ̀ wá. ọba aládìsí ma bọ̀ wá. ẹ wàá dọ̀jòkó ẹ wàá sàlàyé fún ọ wọn náà padà wá jùlẹ̀ wípé èyí tó ń wíwùn gan ó tún rojọ́ rẹ̀ wájú Ọlọ́run tó bá ní wọ́n wà nù ná. You go explain. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wasalaamu ala mursalin. Walhamdulillahi rabbil alamin. Akaramakumul karim. Hayakumullah. Kabirullah gbọ́dọ̀ ń tóbi mọ́ ọ̀rọ̀ ní ó ti fi yín láyà pé Abúlàhábì ò ní wọná àti ẹ̀gbọ́n tàbútọ́líbì ó wà ní tàbúlà òkè pé kò sínú ná so má sì gbọ́ o so ti yé wọ́n ní Abútọ́líbì kò sínú ná Abúlàhábì kò sínú ná tó bá rú ọ lójú àdísì tí wọ́n bá mọ̀ tó yanjú lọ kó jáde ọba Atayese wọ́n yanjú ọ̀ fún ọ ọlọ́run kó mọ́sá jẹ́ kí a rí Mawlana Sheikh Abdul Wasih pé ọlá Rasulullah níwájú ọlọ́run nísìnyí a lọ síbi ká gbọ́ adhikr afáwọn ọmọ ara bismillah.